Africa Content TV. Ìkàtà nìyẹn ẹ wá gba direct yẹn ẹgbẹ́ sí alájú wa tẹ̀lé wá sẹ́yìn Àlàbí Pasuma kò sí ní tabẹ́ fún yín bẹ́ẹ̀ tí ní rí abọ́kan yọ kan tẹ̀ ní rí lélẹ́yìí kì í tó yẹ abẹ́ni bá gbé àga pípé mi ní ibi àdúrà mọ́ máa ń dáyé mi ṣe láì sádùúà tọ́lọ́ bá ti wú ọkọ̀ sí kankan níjọ́ tẹ̀ ti dáyé tẹ̀sí rẹ̀ sí ní mọ́ sọ̀rọ̀ ọlọ́run rẹ̀ polongo ọba yóò rẹ̀ lójú tì kò rẹ̀ disappoint ní ọlọ́wọ́ láyé àfọ̀mọ́tà ti ṣe wọ́n lákàlẹ̀ bàbá wa láyé àgbà bàbá àgbà lọ́mọbìnrin níbí ajábẹ̀rẹ̀ wá sẹ́yìn Àlàbí Pasuma wọ́n láàyà yín 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 kò lè jáde mọ́ wọ́n ti ń gbé káàkiri kò lè sọ̀rọ̀ mọ́ kò lè rìn mọ́ kò lè jẹun mọ́ kò lè bí mọ́ kò lè wọṣọ mọ́ kò lè ṣe oríire mọ́ ayé ẹ̀ ti bàjẹ́ inú ilé nígbẹ́ mọ́jẹ́ká yóò nà ká bẹ́ẹ̀ sí i. ìbámu wọn nà yẹn aláwọ̀ méje lájọ fẹ́ pé wọ́n pe aláwọ̀ yẹn pé àlá. tó bá yẹ pé lóòótọ́ ló bá bẹ̀rẹ̀ Pasuma nǹkan yọ ọkọ tó lé fún ọ lẹ́dúrà tó kẹ́ fún ọ pé àlá. Aláàjì ọmọ tọrọ dẹ́yìn bá fẹ́ ni àti gbogbo ẹni tí ẹ̀mí ẹ̀ bá rọ ọmọ Alhaji olùkọ́ yúùmù. Ọba aláyé ọba tí ò ní kú ọba tí ò bá ti kankan tí ò ní bùkátà sọ́dọ̀ ẹnìkan. Láta kúso owó sí láti wọn wà láàánú ọmọ. Òjò ní ta ọlọ́run á pọ̀ sí bọ́ sí ẹ padà wá ń sùn lọ́wọ́ kò ní ṣẹlẹ̀ sọ́dọ̀ náà. Làwọn máa fi sàmà wá tiwa máa fi la ara. Àtẹ̀yítà ní sábà nílẹ̀ ìkápọ̀ ọlọ́run máa ní jẹ́rẹ́ níbẹ̀. Mọ́nsá nàbí yẹ̀ṣùfà wọn ń dáwó nílá bìíní. Ẹnìkan ò ní lànú, ẹnìkan ò ní wọlé, ẹnìkan ò ní níṣìbẹ̀, ẹnìkan ò ní lọ́la bí àtúntọ́rọ̀ ọba ní ìjọba bá lọ́wọ́ sí. Ya'lamu ma bayna aydihim wa ma khalfahum. Àtẹ̀yí tó pamọ́ gbogbo ẹ̀ láì tẹ̀lé níwájú ọlọ́run. Wala yuhituna bi shay'in min ilmihi illa bima sha'a. Ẹnìkan ò wá ní mọ ohun pa nípa àṣẹ ọlọ́run àtẹ̀yí dédé ìtọ́lọ̀ ọba ní ìjọba bá fi mọ́. Wasi'a kursiyyuhu samawati wal ard. Ṣọ́ba tí àga àláyà ṣì rẹ̀ nìkan ó kárí sọ́nà ó tún kárí rẹ̀. Wala ya'uduhu hifzuhuma wa huwa al-aliyyul azim. Ẹnìkan kan ò wá lè kárí ibodè ìṣọ́ ọlọ́run torí pé ọba yìí náà lọ́mọ oníbíbà tó sì bímọ ìgbà gbogbo nǹkan. Bismillahi alladhi la yadurru ma'a ismihi shay'un fil ardi wala fis sama'i wa huwa as-sami'ul 'alim. Ó kọ́ ọlọ́run ọba àlejò ọlọ́run pé tó kọ́ ọlọ́run ibà ti wà láyà bẹ́ẹ̀ ìkànnà ní ìbílẹ̀ amọ́lá fi tọrọ bẹ́ẹ̀ láti wọ́n Pasuma lónìí. Ya Allah ya Allah. Ọlọ́run ọba tí bá tani lọ́rẹ̀. Ó lè abdika abdul wasi'i Ajíbọ́lá Àlàbí Pasuma bóla yá o. Ọlọ́run à ń bẹ̀ ọ́ máa ti Àlàbí wa Pasuma máa ti wọ́n lẹ́yìn ọlọ́run dákun máa ti wọ́n lójú. Yá mọ̀ nánú yá dẹ̀ yá lọ yá sọ̀rọ̀ tọ́. Ọlọ́run tí bá tani lọ́rẹ̀ tí máa ṣọ́ ní ọmọ àwọn ọba ìwọ́n náà láti gbé. Wàlá àwòlá wàlá quwwata illa billah. Wọ́n fọwọ́ sọ̀yà tí o ti wí fún wọn náà gbogbo tó dàníyàn fún wọn yẹn ìwọ ló ní pé ọlọ́run máa jẹ ìyàwó jẹ mí. Ya Rabbi máa jẹ ìyàwó jẹ mí.